tẹ́ ẹ bá ti rí Fayose nu ọjà lọ́la tó tún wá bá yín pé kẹ́ ẹ̀ ń dọ́sí bá ọ ẹ domi àtàlù ẹ má dá lóhùn o àwọn ọmọ ìjíwá ganan ń lò ìgbádùn burúkú ni wọ́n ń gbá ẹ̀yìn wà bẹ́ẹ̀ ń jẹ̀yà wọ́n tún sọ pé 70,000 náà máa san lóṣù wọ́n ti fún yín 35 ta nínú wọn ló lè survive pẹ̀lú 35 ẹ jára yín kò sẹ́ńtà já yín ẹ dúró mi àtàlù ẹni leader tó bá tún ti wá even àwọn kùrúkù àwọn òkúrú boys àwọn data boys wọn 350 náà sọ fún data boys tán employ kan máa parọ́ ló online 350,000 wọn wá máa fẹ́yìn 35 ẹ máa ṣe ọ̀gásà ìwọ na you can free now only you can free yourself. Free yourself. Tẹ́ bá ti sọ fún ọjà pé má wà mọ́ ó ṣe endorsement òfò kò ní wá mọ́ ẹ jára yín ẹ lè ṣe amúnisìn wọ́n mú bàbá sìn tó tún máa mọ́mọ́ sìn ní ngbà tí gádírètì ń wọ̀ kadà gádírètì ṣe máa wọ̀ kadà ẹ kàwé ìpínlẹ̀ ṣọgbọ́n náà pé stéètì wa ṣe wá ka ọgbọ́n láì níyè ní tẹ̀tún wá dẹrú àwọn amúnisìn yẹn ẹ jára yín. Wàhálà ìṣègájù. Problem is a gaju. Kí ló dé Nigeria problem be like a bicycle. You know the finish. Waiting gan ni. Tá bá sọ ẹni já sọ. Ṣé ti wá rí báyìí. You see kí Fayose wo ọmọ ni ẹ brother mi níbi tá bá dé mo te love rẹ o. Ọlọ́run. I see kí Fayose. You see kí ni mi see kí. Mo te love rẹ o brother mi. Ọlọ́run. Fún òótọ́ tó ti ẹ̀bọ́ síta tó wá sọ. Ṣáàyì. Ẹ̀yin ọmọ Yorùbá, ṣé yìí náà ti fi tí ara yín gbọ́? Tí irúwà ìbá sọ, ẹni ṣe là ń bà wọ́n jẹ́. Bọ̀ nísìnyí tí àbúrò gọ́vnà Fayose, Ayọ̀ Fayose, 2-time governor Ekiti State, òun ló bọ́ síta ẹ̀. Kí ló fẹ́ tí ara ẹgbọ́ sí? Kí ló fẹ́ tí ara ẹgbọ́ máa bá mi kó síbi comment section? Kí ló fẹ́ tí ara ẹgbọ́ lẹ́nu Isaac Fayose? Ó ní tí Isaac Ayọ̀ brother on Fayose 2-time governor ex-governor Ekiti State tó bá wá bá ẹ̀yin ìyá lọ́jà tó wá sáàrin ọjà or anywhere ẹ̀yin YouTube tó bá wá kájọ yín wọ́n ní ká domi àtàlù brother ló sọ bẹ́ẹ̀ ó fetí ara ẹ̀ gbọ́ don't come for me. Ó ní ká domi àtàlù brother àwọn òṣoko mọ́lẹ̀ ex-governor Ekiti State torí wọ́n jọ rún ayé Èkìtì ní. Kí ló dé fa ìjà yìí ni wípé anything tó bá ṣẹlẹ̀ Nàìjíríà you see kí Fayose torí mi ò sí kí òun ló ń já sí kí bóyá kò ṣe ń jẹ orúkọ you see kí Fayose àbúrò Ayọ̀ Fayose abọ́síta abẹ̀rẹ̀ sí ní condemn this a máa ṣẹnu bákan a máa ṣe oríṣiríṣi everybody wá máa kó fún ní online and most of àwọn nǹkan tó máa sọ fún ni wípé tí gbogbo èèyàn bá complain Nàìjíríà ṣó tọ́ sẹ́nu ẹ̀ tó bá ń dínwó alágbàfọ̀ ǹjọ́ tọ́ sí àtọ̀lé àbúrò Ayọ̀ Fayose ex-governor Ekiti State lẹ́ẹ̀mejì ìdí ni wípé wọ́n ní brother àti kówó fún burúkú ẹ̀dẹ̀ mọ bó ṣe máa ṣe government wọn Nàìjíríà government by themselves and their family and their caucus and by themselves ní. A ti gbé contract fún àti ṣoríṣiríṣi fún àti fàkáǹtì ẹ̀ lùtù owó ṣùgbọ́n you see kí Fayose àbúrò Ayọ̀ Fayose ti ní ó ti bọ́ síta o ó ní kó ṣe òun jẹ́jẹ́ Kàmọ́rù wàláì mi ò believe ẹ o bọ́ pẹ̀lú ibi táwa bá dé mo ti wá ń believe ẹ díẹ̀díẹ̀ báyìí. Ó ní ká ẹ bojú Ayọ̀ Fayose brother ó ní ká ẹ bojú ẹ jẹ́ ó ní ẹnikẹ́ni tí Ayọ̀ Fayose bá wá bá lórí ọ̀rọ̀ gọ́vnà Èkìtì lọ́wọ́lọ́wọ́ tí kò ní ìkọ̀kọ̀ tó táàrí pàtì táàrẹ́ jẹ́ àrómìra àwọn títì tó pọ́tò nìkan ló ń dí kò sí kankan bẹ́ẹ̀ gọ́vnà mọ nǹkan tó yẹ kó tó kàn lọ́rọ̀ wọn ẹ wo gọ́vnà Banji of Èkìtì àti ẹ̀yin House of Assembly ẹlẹ́rinrun olè akọ́tilétà tí ó sanwó lẹ́kìtì wọn bá tó wà bẹ́ẹ̀ tẹ́fẹ́ fi kóyàwó àtọmọ yín àti in conjunction with Ekiti Kete Association in Canada tẹ́fẹ́ kówó Èkìtì lọ ẹ̀fẹ́ lọ́nà fún Canada a Canadian country tó ti wà okay Èkìtì tó jẹ́ pé òun ló pọ̀ jù gbogbo ilẹ̀ Yorùbá ẹ tún fẹ́ kó owó ọbẹ̀ yẹn ẹ̀fẹ́ kó lọ síta òun ló fa gbogbo rògbòdìyàn yìí o Isaac Fayose ló bọ́ síta wípé ẹ̀yin assembly rádaràdà ẹ̀yin Èkìtì yìí
kí ló máa ṣe yín ẹ̀yin náà fẹ́ máa farawé Ògùn Ọ̀yọ́ Ọ̀ṣun Oǹdó Kwara Lagos níjọ́wọ́ síjọ́wọ́ náà ti bí Èkìtì state tó nídìí iṣẹ́ burúkú ẹ̀yin náà fẹ́ máa ṣe ẹ fẹ́ ṣe retreat Èkìtì ẹ fẹ́ lọ ṣe ní Canada nǹkan tó fàjà nìyẹn o làwọn èèyàn sọ fún wípé kó gbẹ́nu òṣì lọ ṣebí brọ́dà ẹgbẹ́ tó wà bẹ́ẹ̀ kí ló ṣe kò kówó jẹ ṣé kò kówó fún ẹ nǹkan tó fàjà rèé o àtìgbà yẹn ní Ayọ̀ ex-governor Èkìtì state Òṣòkòmọ́lẹ̀ Ayọ̀ Fayose àti brọ́dà Isaac Fayose ni wọ́n ti jọ ń bojú ara wọn jẹ́ ṣé àlàyé yẹn ti ń yí ẹ kí tó gbé fídíò síbẹ̀ ni o ṣé àlàyé ẹ̀ ṣì ń yí ó ti ń yí ẹ ń sìn ó ní máa wí pé kí ló ṣẹlẹ̀ ọ̀rọ̀ House of Assembly tó fẹ́ lọ ṣe retreat in Canada ìwà àtẹ̀mí sì mọ̀ pé kò sówó lẹ́kìtì bó ti ń wọ́n mọ́ kìkìdé ilé-ríran ọmọ àlẹ́ akótilétà ilé-ríran aláìní nǹkan tó kù tán fẹ́ rò láyé wọn òun ló kù lẹ́kìtì báyìí àwọn ò sì ní gbà fún yín ṣé ń gbọ́ àbẹ́yìn ò gbọ́ nǹkan tó wí ni ẹ wá lọ gbọ́ fúnra yín jàre. Of you come and say I'm spending Ekiti money. My brother did not give me any single job as a governor. I repeat, and I'm saying it boldly, if any of you can find where I get one single contract from my brother, I will give you 50 million. All of you, even my success in life, you attach it to Ekiti, to my brother. It is a fat lie. We never, ever, I personally didn't take any single contract from my brother. Any single, you should come out and say it boldly. You should say it, should come out anywhere they see me or see my name or my company take contract from Ekiti. I'm not a contractor. I'm a trader. I'm a businessman. I've always believed in me working. But anywhere I go, they said he's spending Ekiti money. He's spending Ekiti money. We cover it because it doesn't matter. But right now, that they are now trying to say, no, you cannot talk. You should shut up. You should do this. No, I will talk. I will stand for Ekiti people as long as I am alive. Ekiti must come out of this low life. How can you be taking a jumbo allocation and the state is in a mess? I will not leave my people to suffer. If this is the last fight I'm going to fight, I will stand with the people. That is the fact. Many of you come. Ṣó ti gbọ́? Ṣó ti fetí ara ẹ gbọ́? Ẹnu ara ẹ kọ́ ló ti gbọ́ yẹn bẹ́ẹ̀ yẹn. Ṣé tí ara ẹ ló fi gbọ́ níwọ náà? Tá bá sọ fún yín wípé wọ́n ní àwọn èèyàn tí àwọn ìjọba olórí burúkú níjọba Nàìjíríà aláyérún gẹ́gẹ́ ni gbogbo wọn ò síwọ̀n ènìyàn èpè ló máa pa yín sẹ́ẹ̀. Wọ́n láàánú mẹ̀kúnnù Yàsín. Ṣé bẹ́ẹ̀ gbọ́ Isaac Fayose sì? Ó ní wọ́n ní àwọn cyber wèrè tó ń gbéṣẹ́ fún tó ń dà sí online. Tó ń bá wọn parọ́, tó ń bá wọn ṣe oríṣiríṣi nǹkan tí wọ́n ṣe, wọ́n bá wọn lọ ṣe ní data, wọ́n lọ síbi data, wọ́n lo IT, tó ń gùdù nú IT, wọ́n bẹ̀rẹ̀ sí ní parọ́ fún yín, just like irú irọ́ renewed hope. Ṣé ẹ ní hope tẹ́lẹ̀ ní tẹ́ ń renew ẹ̀? Ẹ má worry, in 2 years, in 1 year, in 6 months, and after 6 months, in 1 year, after 1 year, in 2 years, after 2 years, in 4 years, after 4 years, in another 4 years, after 8 years, ẹ̀yin lè kẹ́kọ̀ọ́ sí lọ. Nàìjíríà ló láìkì ẹ̀gọ́ mùmú tẹ́ bá ń gbọ́ màálù kí ni wọ́n máa ẹ̀yin ní kẹ́ máa dáhùn tó bá wá àwọn tó gòjù ẹ̀yà tó gòjù láyé tí wọ́n dẹ̀ máa ṣe bẹ́ẹ̀ ni wípé wọ́n wà pa wọ́n mọ̀ wọ́n ṣe Nigerian citizen lọ́nà ṣe ráyé ṣe ráṣìírí bó ṣe tú ṣé mo wí pé mo máa sọ fún yín pé tá bá ṣe show èmi ẹ̀jẹ̀ sọ tèmi tí mo bá ṣe show mo ní ọ̀pọ̀lọpọ̀ wọn máa wà ní under show yes lára wọn náà ni wọ́n sọ fún mi ìdí nìyẹn tí mo ṣe máa sọ fún yín tí máa bẹ ó má dàbẹ́ ni pé mò ń fọ́ọ̀sì yín mi ò fọ́ọ̀sì yín ohun tí ẹ ò lè rí bá wọn torí kò síbi tí ìwà tèmi ti máa rí wọn bá sọ̀rọ̀ àwọn ohun tó kó àwọn tó gbéṣẹ́ fún tó ń sanwó fún àwọn wà lábẹ́ show sọ̀rọ̀ síta pé wọlé go straight to the point mú point jáde kó bójú wọn hàì lọ síbi comment section fastest finger kọ́ síbẹ̀ bójú wọn nǹkan tá a fẹ́ mo máa ń sọ mi ò mọ reason why o
ẹ má jẹ́ àtọjọ́ wẹ́wẹ́ tẹ́ bá ti pè sórí live show ẹ má go straight to the point ẹ mú kò mọ́ òkun ní nǹkan tẹ́ fẹ́ sọ síta kò ń ṣẹjọ́ wẹ́wẹ́ ìdí ni wípé àwọn òṣìṣẹ́ wọn wà lábẹ́ show wọ́n á gbọ́ nǹkan tẹ́ ẹ̀ ń wí wọ́n á ka kíkà wọ́n á gbọ́ gbígbọ́ wọ́n á padà lọ jíṣẹ́ fún wọn àbí kò tí yé yín báyìí ó ti di pé ká má ìgbà tá a ní ká máa lẹ̀ wọ́n lóko o ẹjọ́ nísìnyí fúnra lára àbúrò Fáyòṣe ló ní pé tí Fáyòṣe bá ti wá sáàrin ọjà àbó wá sọ́dọ̀ ẹ̀yin youth or any one of you tó fẹ́ wá kájọ yín torí wọn ní rí nǹkan kan ṣe nínú ìjọba wọn torí èèyàn tó wà ńbẹ̀ sí Bánjí ni wọ́n á wá tún kájọ yín first 4 year wọn ò ní rí nǹkan kan ṣe wọ́n á tún kájọ yín fún another year wọ́n ní ká ìdomi atalu wọn àti governor àti house of any one of them tó bá ti wá campaign fún yín wọ́n ní ká ìdomi ata sí wọn lára ẹ ya wèrè pẹ̀lú wọn ṣe rí òótọ́ ni mo sọ fún yín kò sí èèyàn tó bá wà láyé tó bá fẹ́ dá sí ọ̀rọ̀ Nàìjíríà tó fẹ́ sọ ọ̀rọ̀ sọ́sàn bó ṣe rí you must step on people's toes but àwọn people tó ń àwọn bad leaders sí àwọn là ń kó fún kí ló kan ẹ̀yin tẹ́ ẹ̀ sí ń bẹ̀ tẹ́ gbé ọ̀rọ̀ ọlọ́rọ̀ tẹ́ gbèrú tẹ́ sọ di wèrè mọ́ra yín lọ́wọ́ ẹ̀jẹ̀ ń fẹ́ àtúnṣe ẹ̀yin gọ́lẹ̀ fẹ́ jẹ́ kó ṣàtúnṣe nígbà tẹ́ bá ti ń gbèjà wọn tí tẹ́yin mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ owó òtítọ́ là sọ nípa wọn èyí tó yẹ kẹ́ jẹ́ kájọ fọwọ́sowọ́pọ̀ bá ṣe ń kóbò wọn kẹ́yìn náà kóbò wọn kọ́ lè mọ̀ pé wọ́n rí ibi sá sí ṣùgbọ́n wọ́n mọ̀ pé kò sí ni wọ́n á rí lára yín majority yín lẹ máa bẹ̀rẹ̀ sí ní jà fún wọn ẹ máa jà fún wọn kẹ́ máa expect change ǹjẹ́ a lè wà nínú ẹ̀ṣẹ̀ ká máa wò pé bí oore ọ̀fẹ́ máa pọ̀ síbí kò lè ṣeé ṣe ráyé 350,000 naira ni wọ́n sọ fáwọn wèrè tó ń gbéṣẹ́ fún kó wá máa ṣe rádaràda fún wọn online ṣe ti gbáyé wọ́n flag wa wọ́n aṣọ oríṣiríṣi wọ́n á lọ competition mọ́ péjì mọ́ channel kò sí nǹkan tó ní sọ péjì mi wọ́n ló dangerous fáwọn àwọn ọmọ àlè competition mọ́ péjì mi tẹ́ẹ̀ni ṣe rere láyé ṣe ráyé wọn ṣe ti rówó burúkú tó ń gbélé wọn lọ́wọ́ you see kò kúrò bẹ́ẹ̀ nìkan o fídíò míì sì tún bọ̀ ó yá tún wá o eléyìí ní àbúrò àìsí ìṣèbọ̀wọ̀ tí ń gbọ́ bẹ́ẹ̀ yẹn ó ní anybody nínú wa tá a bá ní proof ibi tí brother òun ti award contract fóun tó ti ṣe anything tó máa make owó fóun ipe ká mú wá fóun jẹ níwọ̀n òun dẹ̀ máa fún wa 50 million EFCC ẹ lọ gbé Isaac Fayose bó ló ti rí 50 million nínú rògbòdìyàn tó wà ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ yes a máa EFCC ẹ lọ wọ́ọ̀dì Isaac Fayose òun ló sọ wípé òun ná 5 million màálù jẹ́ ó ní ilé estate ó lóun ní estate ní Àbújá wípé àwọn tẹ́nàtì tó ń gbé bẹ̀ wọ́n sanwó ó gbé wọn lọ court òun nìkan náà ni gbogbo tún sin màálù àbí kí ló tún sin yẹn ó tún wá sọ wípé tá a bá níjẹ̀ new proof ibi tí ẹ̀gbọ́n ti gbowó fóun nígbà tó ṣe gọ́vnà òun máa fún ẹni yẹn 50 million ṣe ti wá rí EFCC ibo ni Fayose àbúrò Fayose ti rí gbogbo owó yẹn kí ni nation of your business kí ni nation business ẹ sọ fún wa what kind of a business are you running kí ló ń tà Isaac Fayose kí ló ń tà kí ló ń rà kí ni business ẹ dálé lórí àgbọ̀ olóníyàwó méjì onídúdú kò ní funfun no wàhálà ayé ń ṣerú ẹ̀ tẹ́mi ẹ bá ti gbé ìyẹn ò káyé kò káwa kò kán ẹ̀mí ṣùgbọ́n ó tẹ̀síwájú ó ní business ẹ ló ṣe ipe brother ò fún ẹ ní sísì ṣe ń gbẹ́ ẹjọ́ ṣé lóòótọ́ ni could it be true ẹjọ́ àwọn mẹ́ta mà ní wọ́n lọ́mọ ìyá wọn ẹjọ́ jàre brother mi Ayọ̀ Fayose Òṣoko ọkọ ìyá aláìyá gbogbo wọn ẹ wá brother daddy ẹnọjọ́ mẹ́ta ẹlẹ́dẹ̀ ṣe birthday mọ̀mọ́ o mami ìyàpáláyé o happy birthday to you ma ẹ gbé dáyà jù báyìí lọ Òṣoko brother mi ẹ wá sá ẹjọ́ ṣé lóòótọ́ ni kò tí ẹ wáyé yàn Isaac Fayose sorry wá ṣé o ti wá rí wípé gbogbo nǹkan tá à ń sọ wípé òtítọ́ ni join wa kó bá wa jẹ́ ká jọ pariwo fún àwọn gbogbo wọn tó ti sọra wọn di wèrè sí wa lọ́rùn ṣé wọn náà ti rí kò sí wàhálà o ẹ̀yin èèyàn mi
The fear of the northerner is the beginning of wisdom fún bàbá Tinubu. Ẹ̀yin àgbẹ̀gbẹ̀ ilẹ̀ Yorùbá, kí lẹ gbà lọ́wọ́ Tinubu gan tó ṣe rí yín fín tó báyìí? Tinubu rí yín fín. Kò sí èèyàn kan báyìí nílẹ̀ Yorùbá tí Tinubu pààyàn àfẹ́lẹ́ tó bá kàn wú lọ́kàn ẹ̀ pé kàn jẹ́ fún lọ́wọ́ ti ẹ̀ ṣá. Àbẹ́yìn àbẹ́mi kọ́. Àwọn minor tí wọ́n kó lọ sí kọ́ọ̀tì. Ṣé mo pẹ́ sígbà tí kinní yẹn ti jáde tí gbogbo wa ti pariwo? Àwọn northerner ti pariwo síta. CNG criticized the Tinubu government's handling of the minors, describing it as a desperate entity that is determined to demarket and embarrass Nigeria before the international community. Lára ọ̀kànṣá kò nídìí kí n kà mọ́, ẹ̀yin náà ti gbọ́ kíní. Wọ́n ti halẹ̀ mọ́ ọmọ olódòdẹ. Kíá ọmọ olódòdẹ ti ṣe nọ́mà. Sorry, olódòrin. Bàbá Tinubu, mo gbọ́ ẹ̀yin you are doing well. The fear of the northerner is the beginning of the wisdom fún yín. Nígbà táwọn ṣàfẹ́nifẹ́re tán ti jẹ gbogbo ìgbésí ayé wọn lọ́wọ́ yín rálẹ́rálẹ́. Bàbá Tinubu ti ní kó lọ rìlíìsì wọn. Nígbà tí òun ṣàfẹ́nifẹ́re ló wọ́dà. Ẹ̀yin Afẹ́nifẹ́re, ẹ̀yin lẹ lè pàṣẹ fún bàbá Tinubu kókó wò pé kó sọ pàkọ́ ní pé kí ló ń ṣàrẹ́lẹ̀. Ẹ̀yin náà máa ṣe bẹ́ẹ̀ ni pé ẹ wà ń bẹ̀. Èyí tó máa gbalẹ̀ ti gbalẹ̀ inú yín, èyí tó máa gbalẹ̀ ti gbalẹ̀, èyí tó máa gbowó ti gbowó, èyí tó mú appointment fọ́mọ tiẹ̀, ìyàwó ẹ̀, ẹbí ẹ̀, ará ẹ̀ lè lẹ́nu ọ̀rọ̀. Ẹ ti jàjẹ́ ìwọ ẹ̀yin ẹ máa rúgbẹ́ ìdílé fúnra yín. We no want you. Bàbá Tinubu bẹ̀rù northerner o. Ayé mi o. Wọ́n ní bàbá Tinubu ti pàṣẹ báyìí. Ìpè lẹ́lẹ́lẹ́ o, kọ́ ṣe kí ni? Ẹ lọ rìlíìsì wọn. Kọ́rọ̀ mi lè yí ẹ torí o máa tún nírọ́ ni bẹ́ẹ̀ mi ìmọ̀ wàhálà yìí. President Bola Tinubu has instructed the release of all minors who were apprehended and detained during the Nkan governance. Aláwọn northerner náà nílùú tó ti rí ọmọ olódòdẹ yẹdú ìwọ ìjàre dẹ́dí. Kí ni? Now, ẹ̀yin Afẹ́nifẹ́re wá. Ṣé ti rí? Ṣé ti gbé wò? Ẹgbẹ́ ata, iyọ̀, omi, epo, ó yẹ ẹgbẹ́ wò kẹ́mílẹ̀ tó wúwo jù. Ṣé ti rí? Alpha. Ẹ̀yin àgbẹ̀gbẹ̀ ilẹ̀ Yorùbá alpha. Àwọn ìyá wọn gan ò sunkún síta tó rámọ̀ wípé fàájì náà wà. Just like that. Wọ́n ní àwọn ọmọ yẹn àwọn ni wọ́n gbé flag France dání àbí Russia. Flag Russia, sorry, during the protest yẹn. Àwọn kan náà rí lára wọn tó lọ yọ APC building. Ẹ jọ̀ọ́ kí ló dé tí building yẹn gan bá ṣe ṣí láti ilẹ̀ pẹ̀lú foundation ẹ bá wa ṣí. Wèrè ni wọ́n. Ṣòwò ìyálàyà yín náà fẹ́ ra nǹkan tó wà ńbẹ̀ ni. Àwọn ọmọ lọ́mọ lọ kó property wọn ẹ̀yin ẹ wá kó wọn sẹ́wọ̀n. Ẹ wà okay. Yes. Ṣé owó yín salary yín náà fẹ́ ra? After all tí gbogbo yín bá kúrò náà ṣe bẹ́ẹ̀ máa palẹ̀ fáànù mọ́. Rọ́ọ̀gì gan ẹ̀ ṣí lọ. Kò sí nǹkan tó wà nínú government house tẹ́ kì í ṣí. Gọ́fìnà tó bá ti fẹ́ kúrò nínú government house gbogbo nǹkan tó wà ńbẹ̀ wọ́n máa ń tẹ̀. Kọ́ra rọ́ọ̀gì. Sílífà wọ́n ṣí. Standing kò sí nǹkan tí wọn kì í kó lọ empty. Gọ́fìnà bá ṣe dé bí a ṣe tún ra níwọ̀n tó náà bá ń látúkó gbogbo ẹ lọ. Ẹ̀yin ò sí ń gbogbo wèrè somebody. Ẹ jọ̀ọ́. Ta ló máa bá wa ṣe kí ni? Ta ló máa bá wa làjà yìí o? Ta ló máa bá wa parí ìjà yìí fáwọn people yìí? Fayose family ẹ pé ẹ tètè pé emergency family meeting o. Àìjẹ́ bẹ́ẹ̀ sí kí máa bójú ayọ̀ jẹ́ o. Àbáyọ̀ ló máa bójú sí. Ẹ wo ẹ̀yin lẹ́mọ̀ jàre ẹjọ́ bójú ara yín jẹ́. Má gbàgbé jàre láti bá mi ṣe fídíò ìdọ́dọ̀ you sick Fayose brother mi hàn you are doing well. Dára lórúkọ tèmi, orúkọ mi ò yí padà yeye dára kó wẹ́ kó
má gbàgbé láti love and like Isaac Fayose ojú ẹ̀ máa bó ló mọ̀ pé mọ̀rọ̀ sọ ni ebo ló mọ̀rọ̀ sọ ni wàá mọ̀ ò tí ì rí nǹkan kan. Má gbàgbé láti subscribe o, má sì gbàgbé láti drop comment ẹ, má sì gbàgbé láti bá mi share síta. Ire o.